ẹ bá mi pè àǹtí Àṣàbí, ẹ jẹ́ kémi náà pè yín ní Sisi Sisi Àṣàbí ṣanko lọmọ láti lẹ̀, ẹ bá mi pè wọ́n kàn join mi. Èmi náà join show yín láàárọ̀ ṣe mọ̀, though I was mo comment mo dẹ̀ delete comment mi, mo kàn dá yín padà sí ojú ọ̀nà ni. Èmi ò kí ń ṣe blogger, mi ò dẹ̀ kí ń ṣe fracker. Then eléyìí tí mo ń ṣe yìí, I'm not doing it for anybody, I'm doing it for my family. Family mi ni mo ń ṣe fún. Ṣé rí ọmọ àlè ló máa jẹ́ kí kó paná ọ̀rọ̀ mọ́ ẹbí ẹ̀ lára. Ọmọ àlè ló máa rí ibi tí wọ́n ti ń gbé ẹbí ẹ̀ yìí lẹ̀ tá dẹ̀ máa wò. I'm not directing it to you o, Aunty Àṣàbí, mi ò direct ẹ̀ sí yín. Yeah. Mo fẹ́ sọ̀rọ̀ lórí show yín tẹ́ ṣe lánàá, eléyìí tẹ́ ṣe láàárọ̀ yìí. Then I too want to apologize pé gbogbo anything tó bá bí ẹ̀yin náà nínú ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Tẹ́ bá mọ̀ èmi náà dáadáa, kò difficult fún mi láti ṣe sorry. And you know I've been watching your shows, you know, mo sọ fún yín, mo ti máa ń wo show yín dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, mo fi Ọlọ́run Olódùmarè bẹ̀ yín. Ẹ má bu ẹnì kankan tí mò ń sọ̀rọ̀ nípa wọn, àǹtí blogger yẹn. Ẹ má bu wọn lórí ètò yìí, ẹ dẹ̀ má bu Ìyálájé. Ẹ má bá mi bu ìkankan nínú àwọn méjèèjì. Mo fọlọ́run ṣe mọ̀ pé from time mi ò fìgbà kankan láìpẹ́ kéèyàn máa jà lórí social media. Ẹ mọ̀ pé mi ò like ẹ̀. You are welcome Makose, you are welcome Olúwaṣe Florence ọmọ Jésù àti gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi. Ẹ mọ̀ pé mi ò like ẹ̀. In fact, ìjà orí social media mi ò lè jà. Mo hate ẹni, mi ò lè jà. But àǹtí, mo fẹ́ kémi àti ìkàdìjọ analyze nǹkan kan nínú àwọn show yẹn. Àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ yín. Kí ni reason? Lóòótọ́ ẹ lè má mọ̀ much nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀. Mo tẹ̀ ti rí pé you are not even aware of anything that happened. But mo rí wípé ẹ ń ṣe bí abiyamọ ni. Ẹ̀yin ń sọ̀rọ̀ bí abiyamọ ni fún Dámilọ́lá, lórí Dámilọ́lá. Tí mo bá wá analyze nǹkan yìí tán, ẹ wá lè gbé yẹ̀wò bóyá lóòótọ́ ni wọ́n bully ẹ̀ ni, tàbí pé wọ́n bàjà ni, tàbí pé wọ́n threaten ẹ̀ ni. Màá jẹ́ kẹ́ realize àwọn kankan. Mi ò dẹ̀ ní lọ sí inú àwọn nǹkan tí mo sọ pé mi ò ní lọ. Mi ní lọ. In fact, mi ní jẹ́ kí anything kó tì mí lọ sínú ẹ̀. Màá make sure wípé mò ń kọ̀ tẹ́lẹ̀dẹ̀, but mo máa make àwọn examples kan. Ṣé mọ̀? Ní show yín tẹ́ ṣe títà náà yẹn ni o tí mo fi sọ̀rọ̀ yẹn. Ọwọ́ tí mo fi ń gbáyà yẹn, mi fi gbáyà fún yín. Mi ò lè bá yín jà. Ẹ ṣẹ̀ mí náà. Then nǹkan tẹ́ ṣe, ẹ̀yin defend ni. Ẹ̀yin believe pé fẹ́ ṣoore fún family wa ni. Mo rí bí oore torí àwọn èèyàn mímọ̀ wípé tí anybody bá sọ̀rọ̀, mo máa ń gbé àwọn ọ̀rọ̀ yẹn kalẹ̀, máa analyze ẹ̀, máa wò níwájú, máa wò lẹ́yìn. Mo rí wípé ẹ̀yin mean goodwill. Ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ yẹn mi mọ iye tó ń tà ń sìn torí newspaper náà pè ní ìwé kọ́bọ̀ nígbà yẹn. Ọ̀rọ̀ pọ̀ nínú ẹ̀. Mo wá rí tí tẹ́ ṣe lánàá yẹn, mo rí bí ìgbà tó jẹ́ wípé ẹ̀yin kàn defend ni. Ẹ kàn defend ni. Ṣé mọ̀? Ẹ yọ àwọn nǹkan jáde nínú àwọn nǹkan tí mo sọ, mo máa sọ̀rọ̀ débẹ̀ náà. Ẹ sọ wípé family Adeboye nice, pé ẹni tí wọ́n nà lẹ́gbà ni lára ń ta. Kò sẹ́ni kankan tán nà. Okay, ẹni wípé nítorí wípé ọmọlára ìyẹn ìyá Dami ni ọkọ ẹ̀ kú. Wípé then she was young. You know, èmi wá ń sọ fún yín wípé she was not young. Nǹkan tí mo sọ lánàá náà nìyẹn, she was not young. And nobody was fingering anybody's brain. Èmi tẹ́ ń wò yìí mà. Bọ̀dá Gbenga Adewusi pé èmi náà kí n wá gba owó. Bẹ́ẹ̀ ni, láti orí ètò Alhaji Gbenga Adewusi tá bá ń ṣe nígbà yẹn máa gba call. Wọ́n fẹ́ kémi náà wá gba owó, wọ́n ti dé mà pé wọ́n fẹ́ ṣe program. Mo regret later pé mi lọ gba owó yẹn gan because lára owó ògùn ojú Bọ̀dá Gbenga ni. Ṣùgbọ́n mi ò lọ. Èmi náà lè lọ kí n gba owó, dó tèmi bá gba owó máa tún change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ni because èmi máa ń dúró lórí òótọ́ tèmi. But wọ́n pè èmi náà pé kí n wá gba owó. Nǹkan tó fi bánu sọ̀rọ̀ fún ẹlòmíì ò yẹ kó lè fi bánu sọ̀rọ̀ fún èmi náà. Ṣé mọ̀ pé lánàá dàbí ìgbà tó yẹ pé mo fẹ́ defend Gbenga Adewusi. Èmi ò kí ń parọ́ mọ́yàn mi dẹ̀ kí n fẹ́ di ẹrù léyàn lórí. So
àǹtí Lára gbọ́n nígbà yẹn pọ̀ o àǹtí Lára òun ṣọmọdé ó dà ṣé tí ọmọ 22 years bá gbọ́n ọkọ ẹ̀ pánsìn a máa ní pé kò gbọ́n ni a máa ń gbọ́n à ń gbọ́n o à ń gbọ́n gan ọmọ ọdún mélòó wà la fẹ́ wọnú ilé ọkọ tá máa fi wá gbọ́n then nítorí pé ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú gbogbo nǹkan tó máa rò pé ẹni tọ́kọ ẹ̀ kú tí ò ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ o nígbà yẹn mọ́mì dá mi ń ṣiṣẹ́ ṣé kò ṣe secretariat ní bọ̀dá bá wọn wáṣẹ́ sí gbà yẹn wọ́n ń ṣiṣẹ́ o tí wọ́n bá dẹ̀ ṣiṣẹ́ ìyà ò jẹ wọ́n tó bá dẹ̀ níyà ń jẹ àwọn well problem àwọn àti ilé ọkọ wọn nìyẹn èmi náà face tèmi nílé ọkọ mi so ẹni tí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú nínú nǹkan tẹ́ sọ ni mo ti yọ o I don't want to say anything against anybody gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú mà Ọlọ́run kò ní rántí anything kò ní bó bá ń rò pé àìwọ Ọlọ́run báwo ni mo ṣe fẹ́ ṣe àwọn èèyàn náà máa sọ fún wípé ṣàfọkànbalẹ̀ mi ò fẹ́ lọ sínú ibẹ̀ yẹn ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ gbogbo ọ̀nà tó máa gbọ́rọ̀ wọn gbà ni wọ́n máa rò nígbà yẹn owó gan òun wọ́n ṣe àwọn pé mo sọ nínú show mi lánàá bàbá ọmọ of London ẹ lè béèrè lọ́wọ́ wọn 100% adé ọ̀tọ̀ lówó bàbá ọmọ ẹ mọ̀ pé lára producer àbọ̀dá Gbenga ni bàbá ọmọ of London ń kó owó wá láti abroad wọ́n ń kó lọ sínú ilé bọ̀dá Gbenga ni $5,000 tó wọ inú ọ́fíìsì bọ̀dá cash àwọn bọ̀dá Festus náà kó lọ wọn ọ̀dẹ̀ tún gbàgbọ́ wípé wọ́n kó gbogbo ẹ̀ sílẹ̀ ẹ má tún jẹ́ ká lọ sí gbogbo ọ̀rọ̀ ibi ọ̀rọ̀ owó or whatever ẹ má yẹ kí n lọ síbi kankan ẹ má yẹ kí n padà sẹ́yìn ẹ má yẹ kí n lọ síwájú ẹ má yẹ kí n dúró láàrin gan ẹ kò jẹ́ kí n tẹ̀síwájú nínú clearance tí mo fẹ́ ṣe so ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ sista mi ẹ jẹ́ àfi ìyẹn sílẹ̀ ó sísí mi mo ní mo fẹ́ máa pè yín náà sísí Àṣàkẹ́ torí ẹ̀yin náà ẹjọ́ sísí ẹjọ́ ṣíṣí ẹ jẹ́ ká tún fi ìyẹn sílẹ̀ tẹ́ ẹ bá níyàwó tó yẹ pé ẹ má yẹ kí n tún lọ síbẹ̀ torí mo mọ̀ pé ẹ̀ nígbà mọ́mì dá mi tá à ń sọ nípa èyí gan ṣe mọ̀ pé ọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ àwọn èèyàn náà máa ń pè àwọn èèyàn máa ń sọ̀rọ̀ àwọn gan ò tí ì kẹ̀yìn sí pẹ̀lú ìyàwó nílé wọn kò dẹ̀ sí nǹkan kan tẹ́bí Adébóyè fi ṣe wọ́n ẹbí Adébóyè kan kò threaten wọn o àwọn ganan deal pẹ̀lú wa ẹbí Adébóyè ò ṣe nǹkan kan fún mọ́mì dá mi ní burúkú mọ́mì dá mi ò kì í ṣe ẹni tẹ́ ẹnìkan máa threaten àwọn gangan náà deal pẹ̀lú wa I still don't want to go into that torí kò kàn mí because èmi ò kọ̀kọ̀ wulẹ̀ fi gbogbo ara yọjú ó yẹ yín gan so now nígbà tí bọ́dá mi travel abroad mi ò ní sọ ọ̀rọ̀ pé àwọn parents lọ kíyàn wọn lọ kíyàn ẹ̀jẹ̀ tún fìyàn ẹ̀jẹ̀ tún yàn yẹn náà kúrò orí ni bàbá mi fi ru oúnjẹ láti àgbọn Paul tó lọ rù bá wọn ní Èkó so kò sẹ́ni kankan tó ń fi àjẹwọ́ mo béèrè owó lọ́wọ́ dádì mi lọ́jọ́ wọn ní owó tó wà lápò mi lára lónìí èmi dẹ̀ make sure wípé láràárọ̀ mo ń lọ síbẹ̀ pé ẹ̀gbọ́n mi ò sí nílé mo gbọ́dọ̀ lọ well being family wọn máa wọ bẹ̀ ọ̀pọ̀ pé àkọjú síra wa àjà àta kò sí nǹkan kan tó fà mo ń kí wọn lójoojúmọ́ tí wọn ọ̀dẹ̀ dá mi lóhùn bí mo ṣe ń sọ yẹn ẹ̀yin náà ẹ máa mú kẹ́ máa fi ojú inú wò ó wípé ìyá dá mi ò kí ń ṣe anybody tẹ́nìkan lè máa dúnkokò mọ́ she's not the type she's very very strong very very strong but mi ò ní lọ sínú ibi tí mo sọ pé mi ní lọ máa ṣì make sure pé mo ṣì protect àwọn interest yẹn ẹni tó bá mọ̀ yìí pé òun láti wí pé kí interest yẹn kó ṣí bí màá ṣe fọwọ́ lẹ́rán rẹ̀ I just want to make a clearance because mo wà pẹ̀lú ṣòyìn ẹ rí pé mo ń send àwọn comment kan mo dẹ̀ tún delete ẹ̀ now ṣe mọ̀ pé nígbà tẹ́ ẹ̀ ṣe ṣó yẹn lánàá ẹni pé dá mi lọ́lá gan pé kò ṣe kó tiẹ̀ kúkú accuse family pé kò ṣe kúkú accuse ẹnìkankan pé ọmọ yẹn kàn béèrè question ni pé nǹkan ti yé ń sìn pé so pé ń sìn ló ṣẹ̀ṣẹ̀ nílé béèrè ẹ̀tọ́ ẹ̀ ṣe rí mà what Dami sent níbo ló ṣẹlẹ̀ sí story ni that was not a question ma ẹ̀yin náà ẹ wò mo máa kà fún yín that was not a question it is part of the reason why I'm staging this show ṣe àwọn ọmọ ti sọ yìí pé if anybody come out for me out of annoyance I will not say anything bí mo ṣe ń ṣe lọ yẹn inú ti ń bí mi kò ń ṣe inú tiyín ló ń bí mi
in fact ìyálájé tẹ́ ẹ sọ pé body language ẹ̀ mo máa sọ̀rọ̀ débẹ̀ ó ń sọ̀rọ̀ lọ àròkàn ló ń fẹ́ kún àsundá ẹ má dá ìyálájé ẹ má dá lẹ́bi as bí ẹnìkan kò ṣe lè dá ẹ̀yin náà lẹ́bi nítorí àwọn nǹkan tẹ́ ẹ sọ ẹ ní goodwill but ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ yẹn lọ ṣe rí ọ̀rọ̀ yìí ìlú gángan ojú méjì ló ní bó ṣe kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì then mi ò ń believe pé bóyá tí mo bá sọ̀rọ̀ bóyá mo comment àbí mo ṣe pé everybody should be pé everybody gbúdọ̀ wà lẹ́yìn mi everybody be in my support kò possible wèrè èèyàn ló máa ń ronú bẹ́ẹ̀ that is why ló fi jẹ́ pé anybody bá bú mi mo tẹ̀lé party gan wèrè èèyàn ló máa ń ronú wípé ìwọ ṣe nǹkan bóyá dáadáa ni tàbí burúkú o gbúdọ̀ léèyàn lẹ́yìn o gbúdọ̀ ní supporter now aunty wípé Dami béèrè question bóyá ẹ rí nǹkan tí Damilọ́lá Adébóyè kọ sí orí Instagram ló jẹ́ kẹ́ ẹ máa sọ bẹ́ẹ̀ in fact when I was even jotting it down ó tún fún mi ní more meaning but ẹni wípé ìyálájé ló bá wa gbé wá sórí Facebook excuse ma orí Instagram àní kíní yẹn wà orí WhatsApp lèmi mà ti gbà mo ní mo tún gbà nínú gúrùpù tí mo wẹ̀wò èèyàn tó wà nínú gúrùpù tí kò gba èèyàn mọ́ ẹ wo iye èèyàn tó máa wà nínú WhatsApp group tí kò gba èèyàn mọ́ ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ka kíní yẹn ẹ wo nǹkan tó máa rò nípa ẹbí Adébóyè I come to defend my family that is why tí mo fi sọ pé mo dúró fún family mi in fact àwọn tí mo ń sọ fún pé ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín àwọn tí wọ́n máa ń sọ ìsọkúsọ kiri nípa bọ̀dá Gbenga ni excuse ma Ọlọ́run fíìmù lẹ wò a lot of people not even ẹbí Adébóyè ṣe rí ọ̀rọ̀ Gbenga Adébóyè kò ń ṣe ọ̀rọ̀ Gbenga Adébóyè kò ń ṣe ìjà Gbenga Adébóyè kò ń ṣe ìjà Gbenga Adébóyè it is not Gbenga Adébóyè's family's war but the whole world fún àwọn ènìyàn tó wà ní side ti Gbenga Adébóyè because àwọn kan wọ́n neutral ni wọ́n tẹ̀ believe nínú any story àwọn yẹn ò jẹ̀bi wọ́n believe ni you cannot force them to believe àwọn tó believe tí wọ́n wà ní location àwọn tó ní script lọ́wọ́ tó wà ní location tí wọ́n bá rí nǹkan tí Damilọ́lá mi kọ yìí wọ́n máa question ẹ̀ ní ẹ jẹ́ kí n kà fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àtẹ̀yin tẹ́ máa padà wò ó yẹ bá mi wò Sisa Àṣàbí sọ wípé wọ́n ní question tọmọ yẹn béèrè ò tí pọ̀ jù ṣé mọ̀ pé mo sọ nǹkan kan lánàá phrase ni mo sọ mo ní bọ̀dá Fẹ́mi béèrè ní ọwọ́ Dami nígbà tí wọ́n ń rí iṣẹ́ bọ̀dá Gbenga lórí YouTube wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé ta ló kó àwọn iṣẹ́ yẹn sórí YouTube ó lóun ò mọ̀ ṣé mọ̀ pé mi ò sọ yòókù bọ̀dá mi Fẹ́mi wá sọ fún wípé ṣé ẹ ti rí sìn nǹkan tó yẹ kẹ́ ẹ farabalẹ̀ ṣé ẹ ti rí pé tẹ́ ẹ bá farabalẹ̀ àwọn asset ló yẹ kí family máa jẹ díẹ̀ mo mọ̀ pé ó tún máa rí ìdí mínì ni mo ṣe dákẹ́ ẹ rí pé mo re lórí ni conclusion ẹ̀ nìyẹn ọ̀rọ̀ méjì wà tí mo re lórí ìkan nínú ẹ̀ nìyẹn ẹ wá jẹ́ kí n ka kíní yẹn fún yín ẹ̀yin náà wá máa digest ẹ rí wípé this is not a question but allegation Damilọ́lá kéré láti fi allegation kan ẹbí Adébóyè because ó mọ nǹkan tó ń ṣe Damilọ́lá mọ ohun tó ń ṣẹlẹ̀ Damilọ́lá mo ń tẹnu mọ́ pé Damilọ́lá ò kì í ṣe ọmọ kékeré even when she was 10 ọmọ kékeré ò ń gbàgbé nǹkan mà ohun tó ṣẹlẹ̀ mí ń sọ fún mi wípé nígbà tí mo wà ní kékeré tí mo wà ní mi ò lè ju bí ọmọ ọdún 3 lọ táǹtí bá nice kan máa ń gbé mi pọ̀n tí n bá gbọ́wọ́ sọ́yàn wọn báyìí inú mi máa ń dùn ni mo wá ń rí reason tí àwọn ọmọ kékeré ṣe máa dìmọ́yàn tí wọ́n máa fọwọ́ tẹ̀yàn inú mi máa ń dùn mo máa fẹ́ kàǹtí yẹn kó pọ̀n mi mo máa ń rántí mo máa ń rẹ́rìn ọjọ́ tí mo sọ fún mọ́mì mi lọ́jọ́ kan tí mo ṣubú tí mo padà sọ fún wọn wò pé báwo ni mo ṣe rántí ọmọ kékeré gbọ́n ọmọ kékeré ò kí ń gbàgbé nǹkan àwa àgbà gan la máa ń gbàgbé nǹkan ó yẹ jẹ́ kí n wá ka nǹkan tí Damilọ́lá kọ ṣé mọ̀ pé mi ò mẹ́nu débẹ̀ lánàá mo kàn sọ ni mi ò ká bọ́ torí pé sọ wípé ṣé question tọmọ yẹn béèrè mo ti mọ̀ wípé it is not your fault rí nǹkan tọmọ yẹn béèrè ó yẹ jẹ́ kí n kà fún yín ó ní so I recently find out that my family
are eating everything he worked for. Ẹnìkan ló béèrè question. So I recently found out that my family are eating everything he worked for. That is the first allegation. Àwa là ń jẹ gbogbo tí Gbenga Adeboye ṣiṣẹ́ fún. This is not a question. Further, they earn nothing less than £10,000 on YouTube, in brackets, which is the lowest. Allegation lele. Only asides others. Only that is the first allegation. My family are eating everything he worked for. They earn nothing less than £10,000 on YouTube, which is the lowest assigned others. Only, and every time my mom gets a lawyer to copyright his works, they go behind to threaten the lawyers. This is not a question, ma. You know about me, who? This is an allegation number 2. Only people are always saying, Dami, your dad has worked. You are supposed to be living la vida loca. Only they are the reason I am not enjoying my daddy's legacy. And see, this is not a question. This is not a question. This is an allegation. They are the reason why I'm not enjoying my daddy's legacy. Only they are so fetish. She am point out like wípé she am you not support any shawawa fetish. Mo rerin be eni. Wípé mo sọ wípé àyàfi tí daddy wa tó bá mú wa lọ le kini kan ra pé Bọ̀dá Gbenga wọ́n sin gbẹ́rẹ́ sí mi rí pé so shawa fetish. Ìyẹn ò tiẹ̀ kì í ṣe school, ìyẹn ò tiẹ̀ kì í ṣe nǹkan tó ń dọwọ́ bò gan. Ṣé rí Gbenga Adeboye kò kí máa ń fi gbogbo àwọn kan bẹ́ẹ̀ pé kó máa fi pamọ́ àbí pé kinní kan. Then àwọn fúnra wọn ti sọ ó ti wà lórí ní online tipẹ́tipẹ́ pé Gbenga Adeboye wà fetish. So ó lè bọ́ síta kó sọ wípé bàbá òun wà fetish. Ẹ ti get ẹ. So eléyìí tí mo sọ yẹn doesn't make the family to be fetish. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí gan tí mo sọ pé bọ̀dá Síngbẹ́rẹ́ fún mi rí torí wípé mo fẹ́ sọ̀rọ̀ àdàbí ni. So èmi ò dẹ̀ kí ń parọ́. Irọ́ tí mi ò kí ń pa yẹn lẹ fi mú mi. Mi ò mọ̀rọ̀ pa. I will say the whole truth. Kí yàdá mi gan tó wọlé ni. So ẹ bèrè lọ́wọ́ yàdá mi bóyá rògùn lọ́wọ́ mọ́ mi rí tàbí dádì mi tàbí èmi tàbí anybody tàbí any one of us. So tọkọ wọn bá ṣoògùn ọkọ wọn go believe nínú ògùn. Wọ́n lè ṣe gangan sọ pé kíní máa fún yàn tó bá tún máa fún yàn. Àwọn èèyàn dẹ̀ ń jáde ọpọlọ kò ń ṣe èèyàn pípa náà. Àwọn èèyàn ti pààyàn rí náà tó dẹ̀ wá confess pé àwọn pààyàn rí àwọn ò pààyàn mọ́ and thank God kò dẹ̀ ṣoògùn mọ́ títí tó fi kú. Bó bá dẹ̀ ṣe kò kàn mí. But that doesn't make the whole Adeboye's family fetish. Èmi ò mọ̀rọ̀ pa o. If anything comes in tí mo bá ní lọ́kàn sìn bẹ́ẹ̀ bá rò pé nǹkan má jà gbọ́ ni èmi ò mọ̀rọ̀ pa èmi ò kí ń parọ́. Mi ò ń parọ́. But mi ò mọ̀lé ológun bí mo ṣe wà. Bẹ́ẹ̀ bá ní problem tẹ́ bá ní mú yín ká lọ lé ológun ìdí network business ni mo máa mú yín lọ. But òun fúnra rẹ̀ tó bá sọ pé bàbá òun wà fetish ó gbọ́dọ̀ lọ sínú àwọn nǹkan kọ̀ọ̀kan ní side kejì náà which I will not touch. Ẹ máa gbọ́ o, they are the reason I am not enjoying my daddy's legacy. They are so fetish. Another allegation. And me, na only Baba God I sabi. So Emmanuel ló ń bá sọ̀rọ̀ yìí o, ó ní let God fight this battle. I pray he deals with them soon cause I am tired. Ó tún fà wá lọ́lọ́run lọ́wọ́. And so this is not a question. Kò tí ẹ ní lè béèrè question because uncle ẹ̀gán ti béèrè lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ó ti mọ̀ wípé nǹkan tó fi béèrè lọ́wọ́ òun ó mọ̀ wípé kò sí legacy òun lọ́wọ́ bàbá lọ́wọ́ àwọn family Adeboye. Why tó ṣe wá gbé lọ sí orí Instagram láti indict family Adeboye. Kò ń ṣọmọ kékeré mọ́. As you call her a woman, yes, she is now a woman. Kọ́lọ́run Olódùmarè bá mi pèsè gbogbo nǹkan tó bá ń dùn lọ́kàn gbogbo tó bá fẹ́ kọ́lọ́run kó ṣe fún. She is a woman. Ẹ máa wá gbọ́ o, ìmá wá sọ wípé OMG, oh my God. Àwọn èèyàn tó ka kíní yìí pọ̀ o. Mo kàn gbójú ń bẹ̀ ni o. Kò yẹ kí n gbójú ń bẹ̀ gan. So thank God for Iyalaje that pushed it out. Ó ní
ìmá wá sọ wípé ẹ máa gbọ́ òkè lè mọ̀ wípé kò ń ṣe Dami nìkan ló tẹ̀ wá ń sọ̀rọ̀ ẹbí Adébóyè báyìí mọ́mì Dami gan sọ tí gbogbo wọn dẹ̀ mọ òótọ́ tó ń bẹ nídìí ọ̀rọ̀ Ọlọ́run á dẹ̀ bá wa daṣọ bò ó ní my mom told me this the same thing Dami said ó ní I am like how does she know? She said they threatened your mom so bad. Oh my God, why don't you involve the police police or Tinubu, because your dad was friend with Tinubu that year? Do something. Dami, Sherry, this is not a question, this is an allegation. To ẹgbẹ́ tó bá ti ń come across ẹ̀ wọ́n á rí wípé family Adébóyè èpè ni wọ́n máa fi ránṣẹ́ sí wa, but tó bá wá ń fi èpè ránṣẹ́ sí family Adébóyè ṣé ẹ̀yin dẹ̀ wá sure wípé èpè yẹn ó máa dẹ̀ kan family Adébóyè ṣá, because ẹni tó bá tí ò bá jẹ gbè kò ní kú gbè. So my sister, I know when I said you did not know anything about this, mi ò sọ wípé orí yín ò pé. Ohun tí mò ń try láti sọ ni pé this matter mọ̀ ẹ̀yin kan rí ẹ kàn defend ẹ̀ ni. Ṣé mọ̀ wípé like mo rí pé ẹ̀ ń defend Aunty Lara because òun ni opó, a dẹ̀ máa ní passion fún opó. That is not bad. That is not bad. But the case of Adeboye's family is different. Tán bá bá wa kọwọ́ bọ̀, wàláhì tán bá bá wa kọwọ́ bọ̀, tán bá ń gbé mi káàkiri, tán gbé show mi tán pin káàkiri, tán bá kọwọ́ bọ̀, Ọlọ́run èmi kọ́ ló máa affect o. Kò ní affect mi o. Kò ní affect mi. Eléyìí tó bá jẹ́ ti tèmi bẹ́ẹ̀ tẹ́ bá ti mú jáde máa sọ pé bẹ́ẹ̀ ló jẹ́, torí mi ò kí ń parọ́. Ṣùgbọ́n eléyìí tí mo bá sọ wípé bẹ́ẹ̀ ló jẹ́ yẹn, ẹ má jẹ́ explain anything nídìí ẹ̀. Bí n bá ti sọ pé bẹ́ẹ̀ ló jẹ́ yẹn, kàn ra fi mí sílẹ̀ kí n kàn má explain anything nídìí ẹ̀. Now nǹkan tó wá ń yé Dami nsìn tí ò yé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ má jẹ́ kí n sọ àwọn nǹkan tó yé Dami lọ́la, ẹ má jẹ́ kí n sọ. Mọ́ bá tẹ̀ máa sọ kò ní jẹ́ èmi. Ṣé Dami lọ́lọ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn ni? Kò ṣẹ̀ṣẹ̀ yé Dámilọ́lá mọ̀ ó mọ̀ Dámilọ́lá kò ṣẹ̀ṣẹ̀ yé Dámilọ́lá. Fún gbogbo eléyìí tó mọ̀ yẹn tó tún wá gbé yẹn lọ sí orí Instagram, kí ló ń sick lọ́dọ̀ àwọn èèyàn against family Adébóyè? Ṣé wọ́n ń bímọ la bímọ ni? Àbí wọ́n ṣe ìkà fún òun rí gẹ́gẹ́ bí ọmọ? Kò sẹ́ni tó ṣèkà fún rí, kò dẹ̀ sẹ́ni tó ṣèkà fún kankan nínú àwọn ọmọ olóògbé rí. Èmi ò ṣèkà fún wọn ṣá. Kò dẹ̀ sẹ́ni tó ń threatening mọ́mì nẹ̀, threatening. Àmọ̀gbà tí mọ́mì Dami kẹ́rù lọ sílé bọ̀dá Gbenga, ó yẹ ká lọ bẹ̀ ká lọ jà ní. Kò tí ì yá, kò tí ì yá. Ẹ má jẹ́ sọ̀rọ̀ lórí pé awuyewuye tó ṣẹlẹ̀ níbi tá máa sin bọ̀dá Gbenga sí. Ẹ má jẹ́ sọ nǹkan kan níbẹ̀ yẹn. Ẹ má jẹ́ kí n sọ, ẹ má jẹ́ kọ́rọ̀ kankan jáde, ọ̀rọ̀ kankan ẹ má jẹ́ ó jáde látọ̀dọ̀ mi. Kò sí ẹnì kankan tó ẹ̀yin kọ́ lẹ fẹ́ ìdí wa síta. Ìyálájé kọ́ ló fẹ́ ìdí wa síta. Dámilọ́lá fúnra rẹ̀ ló fẹ́ ìdí wa síta. Ẹ má gbàgbé láti ìgbà tí Dámilọ́lá ò gbé anything tí ò ṣe, kò sẹ́nì kankan tó mọ̀ ìpè ẹnìkan òwe ẹnìkan àbẹ́nìkan sọ ẹnìkan àbẹ́nìkan náwó fẹ́ ẹnìkan àbẹ́nìkan láìka ẹnìkan. Òun ló lọ ń sọ ń sìn tó ń allege family bàbá ẹ. Kò sẹ́nì kankan tó ń allege family bàbá ẹ. Òun fúnra rẹ̀ ní. Òun fúnra rẹ̀ ló gbọ̀rọ̀ ẹ lọ sórí social media. Kò sẹ́nì kankan tó bá gbé lọ. So òun tó gbé lọ síbẹ̀ yẹn táwọn bloggers tó bá ha páká tó bẹ̀rẹ̀ sí ní fún family Adébóyè jẹ́ back to back. Ṣé rò wípé ẹnìkan kan wá ní jáde náà láti sọ̀rọ̀ ni? And this thing has gone viral. Òun ti ṣe story ni wọn ò ní rí mọ́, bọ́ àwọn èèyàn ti snap ẹ̀, wọ́n ti ń sẹ̀dẹ̀ káàkiri. Now nígbà tẹ́ sọ wípé mo sọ wípé Ìyálájé ò sọ wípé Lára ló pa bọ̀dá, ẹ̀yin lẹ sọ pé nǹkan tẹ́ digest nínú àwọn nǹkan tí wọ́n ṣe nìyẹn. I still see that one pé nígbà téèyàn wà in the midst of talking anything ló lè wá, so gbogbo yẹn kò ń ṣe nǹkan téèyàn fi indict èèyàn, kò ń ṣe nǹkan because mo mọ̀ wípé ọ̀rọ̀ báyìí ẹyọ kan báyìí lèèyàn máa mú báyìí tí èèyàn máa ha ọlọ́rọ̀ páká. Me, I don't do that. Mo máa ń gbé sí level wípé tí èèyàn bá wà
in the you know tí o bá wà in mood láti ṣe anything even nǹkan tí o fẹ́ sọ o máa sọ jáde, and that is why èèyàn ní láti calm. Ẹ rí pé nígbà tí inú bí èmi náà, ẹ rí pé nígbà tẹ́yin gan sọ̀rọ̀ láàárọ̀ inú ti fẹ́ máa bí yín, ẹ̀kan ti pera yín padà ni. Mo rí wípé gentle, mo rí pé like wàhálà, Ọlọ́run ń gbé mi gùn like wàhálà, mi ò dé ẹ̀yin mi ò bá yín fa wàhálà kankan. So nígbà yẹn nígbà tẹ́ sọ wípé Gbenga Adewusi pé nígbà yẹn nǹkan tó máa rò rèé kíní kan pé Gbenga Adewusi ló wà in the position láti make owó fún wọ́n make owó now, wọ́n kówó ránṣẹ́ sí wa láti London, wọ́n fún wa ní owó wọnú ọ́fíìsì bọ̀dá Gbenga, bẹ́ẹ̀ ni owó wá direct látọ̀hún. Bàbá ọmọ ò kì í ṣe ọmọ kékeré tó ń parọ́ mọ́, ask him. $5,000 tí mo sọ wípé wọ́n kó lọ yẹn, mọ́mì dá mi ṣì ń sọ fún ẹnìkan wípé òun ò gbàgbọ́ pé $5,000 ni wọ́n gbà, wípé definitely nǹkan tó fi kó $5,000 wá pé wọ́n fún wọn jù bẹ́ẹ̀ lọ. Àwọn bọ̀dá Festus náà kówó lọ, wọn ò dẹ̀ yọ 10 kọ́bọ̀ gbogbo nǹkan tó kó wá. Tó bá jẹ́ family mi ní excuse ma, pẹ̀lú gbogbo àwọn nǹkan tó yẹ pé ẹ mọ̀ tẹ́lẹ̀ fẹ́ mọ̀ tí ò yẹ kẹ́ mọ̀ yẹn, tí mi ò dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ yẹn, Ọlọ́run ń gbọ́, family tí ò dá ò ní kó owó lọ sí ibẹ̀ yẹn láyé. Wọn ò ní jẹ́ kí owó kankan kó kọjá síbẹ̀, wọn ò dẹ̀ ní jẹ́ kí ìyàwó kó ní ìfọ̀kànbalẹ̀. Family burúkú, even ìyàwó tó yẹ pé wọn ò ní problem, tó jẹ́ pé ó tún ṣe dáadáa sí àwọn family ọkọ ẹ̀ tọkọ ẹ̀ fi kú, wọ́n tún fòrò ẹ̀mí ẹ̀, wọ́n gbalé, wọ́n gba gbogbo dúkìá lọ́wọ́ wọn. Kò sẹ́ni tó ṣe yẹn. Àwọn kan tá à ń sọ nígbà yẹn kò ń sọ̀rọ̀ ogún, ń sọ̀rọ̀ ogún. Ṣé mọ̀ pé anybody bá pè yín sí tó bá máa bá yín sọ̀rọ̀, ọ̀dọ̀ ara rẹ̀ ló máa roko sí. Àwọn èèyàn méjì ló ti pè mí o, and I know they were bloggers. Wọ́n fọ̀rọ̀ wá mi lẹ́nu wò. Ẹnìkan tẹ̀ sọ̀rọ̀ àǹtí yẹn kíní kan wá sọ pé kíní kan, mi ò dáhùn o, because èmi ò fẹ́ nǹkan téèyàn sọ tán máa ní pé ẹ jẹ́ n play voice note tàbí nǹkan tó sọ lélẹ́yìí, then I cannot release my family secrets to them. I won't. So àwọn tó ti mọ̀ tẹ́lẹ̀ ni mò ń sọ pé kí wọ́n jọ. Ṣé wọ́n pé ńgbà tá tẹ́ sọ̀rọ̀ lẹ́ni pé Fúnmiláyọ̀ ó pè mí, mo fún ní go ahead. Mi ò mọ̀rọ̀ pa lẹ ṣe mú mi ò mọ̀rọ̀ pa. Ṣé mọ̀ pé in the first place mo mọ̀ wípé bí mo bá sọ bẹ́ẹ̀ anybody lè sọ pé wọ́n jọ mọ̀ nípa ẹni. Torí pé mi ò mọ̀rọ̀ pa, àbí I can pretend it too. But bí mo ṣe ń pretend yẹn tí mo ń sọ nǹkan mi ní ẹ̀rí ọkàn tèmi máa ń fìyà jẹ mí. So mi ò ń gbà kẹ́rì ọkàn mi kó fìyà jẹ mí, because mi ò ní parọ́. Ṣẹ́rí ká sọ òótọ́ ká kó yájú ká purọ́ ká wà láàyè lọ yẹn, mo prefer ẹ̀. Tẹ́ bá ń wo àwọn programs mi, ẹ mọ̀ wípé I don't lie and I don't fear people. Tó bá ti jẹ́ pé lórí òtítọ́, but mo máa ń protect èèyàn. Ẹ rí mi tí n bá ń dá sáwọn ọ̀rọ̀ lórí social media ní tó bá jọ̀rọ̀ family, I will just go straight. Mo ti dá sọ̀rọ̀ ìdílé Lizzy Anjorin rí, mo sọ ti mi dé lánàá. I will just go straight to ibi tí mo believe pé ó yẹ kán ti ṣe nǹkan kan. Ṣé ọ̀pọ̀ àwọn èèyàn kan comment àti ṣe is not making things, is not pé mi jẹ́ kí nǹkan kó lójú, mi jẹ́ kí nǹkan kó ní lójú solution. Nǹkan tí mo kà síta yìí, family that I'm not helping matters. I'm helping matters o. Èmi ni mo ti kill a lot of things underneath. Ó dáa. Now ẹni pé obìnrin lè ṣe worst, kó jẹ́ pé ọmọ dá mi lọ́lá yẹn gan, pé bóyá Gbenga Adeboye kan ló bí, tàbí kó sọ wípé ó ń gbéṣẹ́ mọ́kọ ẹ̀ lára, ṣe rí ìyẹn kò kàn mí. Wọ́n sì ìyá dá mi bá ti sọ wípé ẹbí Adeboye ló ní àwọn ọmọ ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta, acclaim ẹ̀. Tí anybody bá wá, wọn ti ẹ̀bí anybody dá kó wá látijọ́ ẹ̀kọ́ àìṣẹ̀ sọ pé òun lòun lọ́mọ, ẹni tó bá bí dá wá yọjú. So ṣe rí kí ni etí ò gbọ́ rí o. Now mo rí pé ẹ mú mi lóhùn níbì kan nígbà tí mo sọ wípé tó bá jẹ́ wípé ọmọ Gbenga Adeboye ní dá mi o, ẹ má jẹ́ ń sọ nǹkan kan, ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀. Ẹni wípé nígbà tẹ́ni yẹn pè mí pé ó yẹ kí n sọ wípé yes àwa la lọ́mọ, not in the midst of that wàhálà. Èmi ni mo gba course, kò ń ṣe call ẹyọ kan tí mo gbà nìyẹn mà. Ṣé rí níbi tó ti pè mí, mo mọ̀ pé àwọn èèyàn pọ̀ ń bẹ̀. Mo ń gbọ́ voice àwọn èèyàn tán sọ pé ẹ dákẹ́ ó ti gbé. So when that person ask me, ẹ gbọ́ ṣé ẹ wá ń sọ wípé àwọn ẹbí Adébóyè kan ló ní ọmọ lára, mo ní ẹ lọ béèrè lọ́wọ́ ìyá ọmọ ló mẹni tó bímọ fún. Ìgbà tèmi gan bá bímọ fọ́kọ mi, èmi ni mo mẹni tí mo bímọ fún. Even ẹ̀yin
tẹ́nìkan bá béèrè wípé tó bá béèrè pé ẹyin ṣó mo rò yí pé kíní kan ló lọ máa ní ẹ lọ bí yẹ léèrè ìyá answer tí mo sọ yẹn is the best. Mi ò lè sọ categorically. In fact gbogbo ọmọ tó ń bẹ nínú ìdílé kò sí bàbá tó lè fọwọ́ gbáyà wípé categorically èmi ni mo bí gbogbo wọn, àfi tán bá jọ, àfi tán bá ti ṣe nǹkan bí ẹ̀jẹ̀ bí DNA test àbí pé ó mọ̀ wípé ẹ̀sán ọmọ mi lélẹ̀ àbí ó mọ position tí ìyá ọmọ ẹ̀ wà. So mi ò ní lè bá anybody fi ọwọ́ sọ̀yà wípé ẹnìkan pé bàbá kan ló lọ́mọ. Ẹ̀yin náà ò lè bẹ́ mi gan fọwọ́ sọ̀yà pé ọkọ mi ló lọ́mọ mi. Èmi ni mo lè sọ wípé ọkọ mi ni mo bímọ fún. Gbogbo ẹ̀yin abiyamọ tó wà níbí tẹ́ jẹ́ obìnrin, gbogbo àwa obìnrin, àwa la lè sọ wípé ẹni tó lọ́mọ leléyìí. Dẹ́mi ò pé Dámilọ́lá lọ́mọ àlè rí. Mi ò pé lọ́mọ àlè. Èèyàn lè má jẹ́ ọmọ àlè lé kó jẹ́ ọmọ àlè ta. So even tí mo bá sọ categorically pé ọmọ àlè ni nǹkan tó lọ gbé social media yìí, ọmọ ọkọ ò lè gbé síbẹ̀. Ọmọ ọkọ ò lè máa jáde láti lọ máa fa àwọn ẹbí bàbá rẹ̀ bú láì ṣe wípé nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn rí. Ṣé ó ní problem pẹ̀lú ṣó ti nígbà tó ń pe ẹ̀gbọ́n mi yẹn ṣé wọ́n pa fóun létí ni àbí wọ́n bu? Mo tún repeat ẹ̀ lẹ́ni. Wọ́n ṣe advice ẹ̀ ṣe bó ló yọ wọn pé kọ́ wá sọ wípé ó yá dá mi má pè bíbá ẹ̀ mọ́ má pè mí mọ́ láíláí. Ìgbà yẹn ni wọ́n ti dàgbà yà. Kí ni wọ́n ṣe fún? Kí lẹ bí Adébóyè ṣe fún? Ta ló pè nínú wa? I'm a radio presenter. I call my number out every week. Tó bá mú nọ́mbà mi tó bá pè mí tí mo bá sọ fẹ́ pé dá mi láyé ẹ má pè mí. Ìgbà yẹn ni mo tó tá dànù. Eléyìí tẹ̀dẹ̀ ṣì mú níbi báyìí wípé mo sọ wípé ṣé ọmọ àlè ni dá mi. Ṣé mi tí mo sọ wípé ṣé tó bá kanlẹ̀kùn mi ṣé màá sọ pé tó rófin kankan sórí social media mi ò ní ṣílẹ̀kùn fún? Ṣé mo ṣì ń pè lọ́mọ àlè? When I was talking yesterday, I called her my girl. Mo ń sọ wípé ọmọ mi. Mo dẹ̀ ń pe Dámilọ́lá, mo ń pe Ládébóyè torí mọ́ mi wọn ò tí sọ fún wa wípé àwa kọ́ ni wọ́n bímọ fún. Ìyẹn it's not an issue. Kò kí ń ṣe issue rárá téèyàn kàn tẹ̀lé yà sí because that is not an issue. So if anybody bá kọwọ́ bọ̀ yẹn máa wòran ni because kò sẹ́ni tó pè lọ́mọ àlè. But ọmọ kọ ò ní kọ eléyìí. Bàbá àti ìyá èèyàn lè bíyàn kéèyàn ó wọ ọmọ àlè. Ọmọ kọ ò ní kọ eléyìí because ó mọ nǹkan tó ń ṣe. Ó mọ tó ń ṣe náà. Ṣé Dámilọ́lá ò mọ̀ tó ọnu family ẹ̀ ni? Ó lè má close mọ́ wa, ó lè má mọ̀ yípa kí n ṣe àìwàdà abólíkà. Tá bá dé wàdà abólíkà káwọn lawyers yẹn náà kàn lọ túnra mú. Ìyẹn tẹ́ ń pa mí lẹ́rìn. Ọmọdé sì ń ṣe. So Sherry, ẹ má bínú. Èmi náà ní kẹ́ má bínú. But Ọlọ́run àǹtí, Ọlọ́run kò lè yé yín. Ṣé mo gbé ń sọ wípé nǹkan tí ẹ fẹ́ mọ̀ tẹ́ tí mọ̀ yẹn ẹ fẹ́ mọ̀, ẹ má mọ̀. Ẹ má mọ̀, mo dẹ̀ bẹ̀ okay. Ìyá Alájẹ́, ìwọ náà má bínú. Fọlọ́run Olódùmarè bẹ̀ ṣó ti gbọ́. Jọ̀ọ́ má bínú. I'm defending you. Ṣé rí Ìyá Alájẹ́ tí à ń sọ pé part of the family ni. Àwọn tó ń jẹ́ part of the family Adébóyè pọ̀. Tẹ́ pé tá bá fẹ́ introduce wọn gan, I will say my sister, my brother. A pọ̀ gan. Ẹ mọ̀ pé máa ń sọ pé irú Gbenga Adébóyè ò kì í ṣe ọmọ ẹbí Adébóyè nìkan. Gbogbo ayé ló ní Gbenga Adébóyè, kódà wọ́n ti gbà mọ́ wa lọ́wọ́. After his death, àwọn èèyàn kan ṣì ń pè ní master wọn. Àwọn tí wọ́n ti bí nígbà tí Gbenga Adébóyè kú, wọ́n ṣì ń pè ní master wọn. He was a great man. So and a great man does not belong to his family alone. Gbogbo ayé ló ní. So ìtara ni Ìyá Alájẹ́ fi sọ̀rọ̀, àròkàn ló dẹ̀ ń fa ikú àsùndá wá. Òun náà wà lára reason tí mo ṣe padà wá. Ṣé o pé mo sọ pé mi ní sọ̀rọ̀? Ìyá Alájẹ́ wà lára reason tí mo ṣe padà wá. Ṣé rí gbogbo body language tẹ́ ń read yẹn? Ó ń pa nǹkan mọ́nú. Eléyìí tẹ́ ní ẹ ó pè mí kí n tó ṣe é pé mo lè sọ wípé kó má ṣe mí ò lè ní control lórí anybody's mind. In fact, she was angry when she told me she saw it. Wọ́n á sọ pé mi gan ti rí láìmọye ìgbà. Kò sí ẹni tó mọ story Adébóyè tí kò ní bínú sí nǹkan tí ọmọ mi kọ yìí. Kò sí ẹni tí kò ní. How can she go on social media and say àwọn family bàbá òun ló ń jẹ gbogbo nǹkan? Ṣé kí àwọn èèyàn wá carry jungle justice lórí family bàbá ẹ̀ ni? Something you know it is a lie. That you know it's not true. Ó wá ní pé they are fetish. You want God to judge them soon. That is not a question.
ó lè ṣe question pé hello kó tẹ̀ pé uncle ẹ̀ tó ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé nǹkan tẹ́ béèrè lọ́jọ́ yẹn o tàbí bí yẹn tẹ̀ ṣe béèrè question kó sọ wípé I don't know where my father's legacy sank o I don't know, I have to question my father and my family o kó kàn ọ̀ra kọ́ bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ pé ẹni tó bá fẹ́ pè kí wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ káwá wo bá ṣe lè retrieve ẹ̀ ó yẹ ká ó mọ̀ wípé ó yẹ ká retrieve ẹ̀ ni because òun gangan mọ bí tí legacy bàbá ẹ̀ wà náà ó mọ̀ wẹ́ ẹni tí master copy bàbá ẹ̀ wà hello aunty ẹ̀yin ẹ̀ máa gbọ́. Yes, Damilola ó ní more than 20,000 followers on Instagram gbogbo wọn náà rí nǹkan nípa ẹbí Adébóyè pé àwa la gbẹ́sẹ̀ lé ogun bọ̀dá Gbenga irú ọ̀rọ̀ wo nìyẹn mà irú ọ̀rọ̀ wo nìyẹn irú ọ̀rọ̀ wo nìyẹn that is too much it's outrageous ó ti pọ̀jù ẹnu Dami lọ more so when she knows the truth more so when one should not say everything out. Tẹ́nì kan bá sọ wípé òun fẹ́ drag family Adébóyè àwa kọ́ lẹ máa drag Ọlọ́run Olódùmarè ń gbọ́ and I know the reason why I'm saying ẹ fi problem wá sílẹ̀ fún wa gbogbo family ro ní problem ẹ fi wá sílẹ̀ kíníkan tẹ́ bá mọ̀ pé like Dami àti mọ́mì Dami tẹ́dẹ̀ fẹ́ defend wọn please kàn ra jẹ́ kí gbogbo nǹkan kó die down like that tòótọ́ ni mo sọ mo mọ̀ yí pé ṣe àwọn pàbúrò lẹ́wà mo mọ̀ yí pé máa ma àwọn èèyàn kan tó máa mọ̀ mí tó máa mọ̀ yín tó máa mọ̀ Gbenga Adeboye tó máa close mọ́ Gbenga Adeboye when you meet on the round table àwọn kò ń ṣe àwọn oníẹ̀sẹ̀ ni mò ń sọ o àwọn tó wà ní location tó ní script lọ́wọ́ tó wà ní location all this problem gbogbo wàhálà tá a fa it was after Gbenga Adeboye's death gbogbo everything tó ń ṣẹlẹ̀ lójú ayé Gbenga Adeboye kò sẹ́ni tó bá mọ̀ mí Dami fa wàhálà the highest thing tó yẹ kí family ọkọ ṣe if anything like that is happening is má lọ ebi lè wọn ni ọlọ́kọ ló lọ́kọ oníbaba ló ní baba so you cannot be dragging anybody's home with them èmi ni mo lẹ̀gbọ́n mi no ó ti fẹ́ yàwó dó èèyàn lè sọ pé ńgbà tí ẹ̀gbọ́n òun tó fẹ́ yàwó tán pé kò ní family àwa náà wà nílé ọkọ náà ṣé báwa náà wà nílé ọkọ ẹ ṣé jàre ẹ̀yin lovers mi God bless you àwa náà wà nílé ọkọ then irú ìyá Ṣẹ́gun náà tó jẹ́ first wife ìyá Ṣẹ́gun náà ní pain sí tiẹ̀ náà in fact ìyá Ṣẹ́gun ni mò ń wò wípé ọmọ Èkó ni because when my brother married her òun gangan ni ò mọ̀ nǹkan kan ìyá Ṣẹ́gun gangan ni a lè sọ wípé kò gbọ́n nígbà yẹn because she was young not that she was young she came from a very rich family níbi tó ti ń kẹ́ ọmọ dáadáa tí wọ́n ti ń kẹ́ ọmọ dáadáa then ìyá Ṣẹ́gun is ẹyin lójú bàbá ẹ̀ inú plane ni ìyá Ṣẹ́gun ti ń ṣiṣẹ́ and bàbá ìyá Ṣẹ́gun is olówó in fact ìyá Ṣẹ́gun gan ni mo wò wípé lẹ́yìn pé ìyá Ṣẹ́gun gan ló yẹ kó tiẹ̀ máa ṣe kinní but I'm just surprised ó ra ilé fún ọmọ ẹ̀ ṣe ló ń ṣe bí local wife ṣé òun ò ní pain sí tiẹ̀ ni èèyàn máa ń ra ilé fọ́mọ ni men èèyàn máa ń ra ilé fọ́mọ ni èmi náà ní àbúrò tí wọ́n frustrate jáde kúrò nílé ọkọ ẹ̀ gbogbo wa là ń tì lẹ́yìn ó ń ralé fún ọmọ ẹ̀ tó bá fẹ́ lọ ṣe nǹkan máa kọ́kọ́ yà sọ́dọ̀ ọkọ ẹ̀ àwọn tó frustrate ẹ̀ yẹn àwọn gangan ni wọ́n ń jà fún nígbà tọ́kọ ẹ̀ lọ fẹ́yàwó mi ó ní kó filẹ̀ ọkọ yẹ kó ya fẹ́yàwó mi o torí àwọn ò fẹ́ra mọ́ ó ra ilé fún ọmọ yẹn it is just a pity pé ọmọ yẹn kú toró jìyà lórí ọmọ yẹn ó nìkan ló dẹ̀ ń tọ́ ọmọ yẹn ọkọ ẹ̀gbọ́n ò tiẹ̀ bá dá sí bàbá yẹn wà láyé náà àwọn family bàbá ẹ̀ dẹ̀ wà láyé but kò rú anything tí anybody ṣe ó ṣàràlé pa fọ́mọ ẹ̀ ní even pẹ̀lú bí ọmọ yẹn ṣe kú tó bá dé ibẹ̀ lẹ́ni tẹ̀rín tẹ̀yẹ ni ìfà ọjọ́ tó lọ síbẹ̀ wọ́n ń sọ fún ìyàwó kejì pé òun ló máa sunú ilé ṣe lòun rẹ́rìn pé òun bó lòun máa sunú ilé ló lọ sùn ya ilé ìyá ọkọ ẹ̀ nígbà tí wọ́n ṣe nǹkan obìnrin ni wà náà èèyàn máa ń ralé fọmọ ẹ̀ ni torí ẹ̀ ni ìyálájẹ ṣe sọ fún wípé kó tó gbérù nǹkan báyìí jáde ó yẹ kó lọ béèrè lọ́wọ́ mọ́mì ẹ̀ pé mọ́mì mi ẹ wo nǹkan tí mo fẹ́ kọ sórí péjì mi sórí story mi ṣé kí n kọ nǹkan tó sọ fún yẹn ò bad Ọlọ́run it is because ẹ mọ̀ nǹkan tó pọ̀ òun ló jẹ́ kẹ́ máa sọ bẹ́ẹ̀ then ṣé mọ̀ pé nígbà tá à ń sọ̀rọ̀ ẹnìkan sọ lórí platform yìí ó ní pé you are a bad in-law ó ní gbogbo ó ní òun gbàdúrà wípé ọmọ mi obìnrin pé kó pàdé irú mi as in-law kí ni mo fẹ́ ṣe mo fẹ́ gbé bíbélì ni o bíbélì mi ò sí nítòsí pé kí Ọlọ́run kó jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀
in fact gbogbo ìrìn àjò tí mo bá ìyá Dami rìn nígbà tó wà nínú ilé bọ̀dá Gbenga irú ẹ̀ ní kí èmi gangan máa kó nílé ọkọ, irú àwọn ìyá ọkọ bẹ́ẹ̀ ni kí n máa kó nílé ọkọ, irú ìyá mi ni mo fẹ́ nílé ọkọ, irú bàbá mi ni mo fẹ́ gẹ́gẹ́ bí bàbá ọkọ. Bẹ́ẹ̀ ni mo tẹ̀ ti ní wọn, mo ti ní wọn bẹ́ẹ̀ torí gbogbo fámílì ọkọ mi pátápátá wà mo fi Ọlọ́run Olódùmarè búra kò sí àṣàdànù nínú wọn. They are my darling. I don't even allow them to call me wife. Ṣé rí nǹkan tá bá gbé lọ, ṣé rí àwọn obìnrin máa ń wá sí ilé ọkọ gẹ́gẹ́ bí wípé wọ́n ti sọ wípé ilé ọkọ kinní kan máa gbé fún wọn ni. Má lọ bẹ́ẹ̀. Ìwọ lọ pẹ̀lú títẹ̀ even tó bá gbé wá, ìwọ má dá padà kó ra fi wọ́n lẹ̀. Kó wá wo nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde. Àwọn fámílì ọkọ ti tèmi dá. Mo dẹ̀ ti máa ń sọ, mo ti sọ gan rí wípé nǹkan tí mo bá ṣe fún ìyàwó ni kí n bá pàdé nílé ọkọ. Bẹ́ẹ̀ ni bí ìyàwó bá ṣẹ̀ wá nílé tiwa ṣe ń gbọ́n mà á kì í gbèjà ara wa. Nílẹ̀ Yorùbá wọn ṣe bẹ́ẹ̀. Kíyàwó bú ìyá ọkọ, kíyàwó pe ìyá ọkọ ní àjẹ́, gbogbo fámílì yẹn ti di ọ̀tá ẹ̀. Àwa ò kì í gbèjà ara wa nílé wa. Bẹ́yàn kan bá bẹ́ mi jàǹsìn tí mo bá ní ẹ sista ẹ̀gbọ́n kan tí alágbájá tí wọ́n ní wo wàhálà ti pọ̀ jù, wọ́n máa pa mọ́ ẹ lẹ́nu ni. Mọ́mì wa ni ẹ má fẹjọ́ pa mí o, so kò mọ́ wa lára gan, even kíyàwó ṣe nǹkan gan ó máa ti délé gan wá ti gbàgbé láti sọ wípé ẹ̀gbọ́n kan tí alágbájá ṣe because ó ti yẹ kó rí bí ẹni wípé we are the same thing. Àwọn ò kí ń gbẹ̀san lára ara wa. Àwọn nǹkan míì ṣẹlẹ̀ nígbà tó yá tó yẹ pé nígbà tèmi pẹ̀lú mọ́mì Ṣẹ́gun sọ gá ó èyà so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kíní kan a lè ní wrong opinion nípa ara wa náà kó jẹ́ wípé ọ̀tọ̀ dẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀. I defend, we defend. Ẹ mọ̀ pé mo sọ fún yín ní àná nígbà tí àwọn Ṣẹ́gun tán wà ní school kan, ìyá Ṣẹ́gun wá sọ́dọ̀ wa, ó wà lára nǹkan tí mọ́mì Dami fi ń bá mi jà, wọ́n ní mo fẹ́ gbàbọ̀dé fún wọn náà. Ìyá Ṣẹ́gun dẹ̀ bímọ méjì fún wa, I cannot leave her. Àdẹ̀ jókòó rí ká sọ wípé ọ̀rọ̀ ìyá Dami rè àdọ́rọ̀ wọn sílẹ̀, bí mo tiẹ̀ mọ̀rọ̀ wọn ni. Mi ò mọ̀rọ̀ wọn because wọn kì í bá mi sọ̀rọ̀, so mi ò really ń jókòó nínú bẹ̀. Tó bá dẹ̀ ẹ jẹ́ ń fi yòókù sílẹ̀ ó jàre. So aunty, that is just all. Honestly, I love you so much and you know. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni mò ń tẹnu mọ́ lánàá. Then ìyálájé ò sọ̀rọ̀. Ṣé mọ̀ nǹkan tí mo fi ẹ má ròyìn pé bóyá a kò knife sórí ẹ̀. Mo kàn sọ òótọ́ ni. Tó mo lè pretend wípé kò pè mí, mo lè pretend pé mi ò mọ̀gbà tó gbé jáde. But nítorí pé a ti sọ̀rọ̀ yẹn Christian lèmi o. Èmi máa sọ òótọ́ o. Máa sọ tòótọ́. In fact, we are even supposed to talk. Ó yẹ kán máa push wa because ẹ wá dúró àwọn ènìyàn tó máa rí ṣé tó kà fún yín. So I recently found out that my family are eating everything they worked for. They earn nothing less than £10,000 on YouTube, which is the lowest aside others. First allegation here, and every time my mom gets a lawyer to copyright his works, they go behind to threaten the lawyers. People are always saying, Dami, your dad has worked. You are supposed to be living la vida loca. They are the reason I am not enjoying my dad's legacy. They are so fetish. And me na only Baba God is abio. So Ima, let God fight this battle. I pray he deals with them soon. Cause I'm tired. Then I am like, how does she know? She said they threatened your mom so bad. That means ẹjọ́ yẹn gan ń lọ láti bí ó mi pé màmá ìmá ọ̀rẹ́ mọ́ mi Dami ni. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ family Adeboye. Now, mo fẹ́ sọ̀rọ̀ kan níbí báyìí. Mọ́mí lọ́yà ò lè get lọ́yà fún copyright iṣẹ́ wọn. She will not get a lawyer to the copyright for the family Adeboye. No, tó bá máa get lawyer. Ó yẹ jẹ́ kí n wá sọ categorically pé bọ̀dá Gbenga Adewusi náà máa get lawyer fún. Dámilọ́lá ṣé o mọ̀ wípé ọwọ́ bọ̀dá Fẹ́mi ni gbogbo masters yẹn wà. Ẹ jẹ́ n sọ bí masters yẹn ṣe dọ́wọ́ bọ̀dá Fẹ́mi. Nígbà tí bọ̀dá Gbenga kú, èmi gan fẹ́ gbé késẹ̀tì odù. Ṣẹ́rí àti gbogbo késẹ̀tì odù, gbogbo radio programs wọn everything. Òun ló wà lọ́wọ́ bọ̀dá Gbenga ní 700,000 naira o. Ló wà lọ́wọ́ bọ̀dá Gbenga Adewusi for 700,000 naira. Àti gbogbo program gbogbo ṣe ayé wọn pátápátá ni o. Àǹtí ṣe ti ń gbọ́. If bọ̀dá Gbenga
was your family, I know you will not take it easy. But she take it easy. I'm to take it easy. Threaten the mother. Ṣé Damilola ò mọ̀ wípé mọ́mí òun request fún masters iṣẹ́ ọkọ wọn pé wọ́n dẹ̀ lọ kó gbogbo rẹ̀ fún wọn ni? Ṣé kò mọ̀ ni? Ṣé Damilola wá mọ̀ wípé bọ̀dá Gbenga Adewusi ló ń gbé rẹ́kọ̀dù bàbá rẹ̀ jáde steadily nígbà yẹn ni? Ṣé wọ́n kọ́kọ́ ń kọ Báyọ̀wá production sí lẹ́yìn nígbà táwọn èèyàn tó ń pariwo ni wọ́n yọ Báyọ̀wá kúrò ńbẹ̀? Nǹkan tí mi ò ṣe tí bá fẹ́ ra rẹ́kọ̀dù bọ̀dá Gbenga màá máa wo ẹni tó produce ẹ̀ kí n tó rà. That is the reason why I don't have many of his records. Then do you know what? Àwọn tó gba copyright iṣẹ́ bọ̀dá Gbenga lọ́wọ́ gan criminal ni wọ́n. Ṣé ń sọ fún yín? Criminal ni wọ́n. Okay, mo kọ́kọ́ fẹ́ sọ bí masa yẹn ṣe dọ́wọ́ bọ̀dá nígbà tí bọ̀dá Gbenga tí bọ̀dá Fẹ́mi ń pààkẹ́ bóyá bọ̀dá Gbenga ló ju first record ṣé PhD B2 sílẹ̀ bọ̀dá Fẹ́mi wá sọ pé eléyìí ò ṣe kíní jàre wọn ò rí rẹ́kọ̀dù yẹn mọ́ dọ̀la wọ́n kàn rí pé ó jábọ́ ni wọn ò rí rẹ́kọ̀dù yẹn mọ́ dọ̀la. That means bọ̀dá Gbenga gan fẹ́ kí Fẹ́mi Adébóyè kó bá wọn kó dání ìyàwó wọn dẹ̀ láwọn ní ìdí ẹ̀ wọ́n dẹ̀ kó fún. Ṣé Dami ò wá mọ̀ wípé mò ń bọ̀ ẹ má bínú ẹnìkan ló pè wọlé. Ṣé Damilola ò mọ̀ wípé bọ̀dá Gbenga ló ń release iṣẹ́ bàbá rẹ̀ lójoojúmọ́ àtẹ́lẹ̀ tí wọ́n gbé lọ sí studio and gbogbo copyright iṣẹ́ tá ń sọ yìí àwọn kan wà ńbẹ̀ tí òun ṣe bọ̀dá Gbenga lónìí. So even tó bá wà lọ́wọ́ family Adébóyè we don't even have right to some of the copyright láti máa produce ẹ̀ jáde. Àti ṣe ti rí wípé there are a lot of things tó jẹ́ wípé people don't know. Ṣé wá rí nǹkan tí etí ò gbọ́rí tẹ ní ẹ fẹ́ mọ̀ tẹ́ fẹ́ mọ̀ yẹn àwọn nǹkan tí etí ò gbọ́rí tẹ́tí ò gbọ́rí pọ̀ ẹ jọ̀ọ́ ẹ má mọ̀. Most of all these things wà lọ́wọ́ Ìyálájé and èmi ni mò ń calm down kò ṣe Ìyálájé nìkan ni mò ń calm down. Ṣé rí lórí nǹkan tí Dami kọ yìí mo ti cut èèyàn méjì off pé mi tẹ gbọ́dọ̀ gbọ́ voice ẹ rárá. So I am to be appreciated. So wípé táwọn èèyàn bá bá wa kọ́ bọ̀ àwọn bloggers alágbára tá bá bá wa kọ́ bọ̀ tó a jẹ́ pé mo gbọ́ ṣùgbọ́n tó bá yẹ pé lóòótọ́ lẹ fẹ́ defend ẹbí Gbenga Adeboye ẹ má yẹ kán kọ́ bọ̀ o. So it is well. So when I said Damilola knows what is on the ground, I know what I'm saying. Mo mọ̀ nǹkan tí mò ń sọ o torí Damilola mọ̀ ṣe nǹkan tó ṣe yìí ni because she knows the truth. She knows the truth. She knows the truth o.